àṣírí iléeṣẹ́ tí wọ́n ti ń ta àwọn ọmọ ìkókó ti tú o. Àwọn òṣìṣẹ́ àjọ Nigerian Security and Civil Defence Corps (NSCDC) ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti ṣàwárí ibì kan tí wọ́n ń pè ní Baby Factory ní agbègbè Òkùjù Ìladò Badagry, níbi tí wọ́n ti dóòlà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sílẹ̀ tí wọ́n sì mú ènìyàn méjì. Iṣẹ́ ńlá tí àwọn ọlọ́pàá ṣe ní kùtùkùtù Ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kẹrin mú kí àwọn obìnrin tó lóyún 18 àti àwọn ọmọ kékeré 10 gba òmìnira kúrò lọ́wọ́ àwọn afurasí náà. Wọ́n mú èèyàn méjì tí wọ́n pe orúkọ wọn ní Joy Okeke àti Raphael Àgó lórí ẹ̀sùn pé wọ́n ń ṣe atọ́nà okòwò yìí. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe fi hàn, àwọn tí wọ́n ń ṣe làlúrí iṣẹ́ ọ̀hún ní ọjọ́ orí wọn wà láàárín ọdún 18 sí 30 ọdún. A gbọ́ pé wọ́n ta àwọn lólobó lórí ìtàkùn ayélujára Facebook pẹ̀lú ìlérí owó láti náírà 500,000 sí mílíọ̀nù 1.8 náírà fún títa ọmọ wọn lẹ́yìn tí wọ́n bá ti bí i. Kọ̀mándà àjọ NSCDC nípìnlẹ̀ Èkó, Mr. Adédọ̀tun Kẹsìnrò ló sọ èyí nígbà tí wọ́n fi àwọn afurasí àti àwọn tí wọ́n gbà sílẹ̀ hàn fún àwọn oníròyìn. Ó sọ pé ìgbésẹ̀ náà wáyé lẹ́yìn àlàyé pàtàkì tí wọ́n kó jọ pọ̀ fún ọ̀sẹ̀ mẹ́ta, èyí tó mú kí àwọn òṣìṣẹ́ àjọ náà kọlu ibùgbé kan tí wọ́n fi ń ṣe iṣẹ́ búburú náà. Ó tún sọ pé àwọn kan nínú àwọn obìnrin náà ti lóyún nígbà tí wọ́n sì ti gba ọmọ lọ́wọ́ àwọn mìíràn tó ti bímọ tẹ́lẹ̀ rí.